wọ́n ní má ṣe bá mi jádùn. Ìgbẹ́ ni ẹran wọn rà sí o. Ẹni bá dáyé jẹ ńkọ́. Yóò dáyà jẹ mọ̀nàká yìí. Wọ́n wá lẹ́nìkan dájẹ. Lẹ́nìkan dákú. Bọ́mọdé bá peku. Tó bá dájẹ. Bó pẹja. Tó bá dájẹ. Bó bá pààrọ̀ gidigbo báyìí. Tó pa ọ̀rọ̀ gòdò gẹ̀. Kó má pe anybody sí. Òun nìkan náà ni kò fẹ́. Ó yá adá fèsì ẹ̀. Torí pé kí ni? Ìgbà méjì lójú ajé ń dún ní pọ́nmọ́. Àìsí ìlàhùn á ní. Ká níyì. Ẹ wo ìkan lèèyàn fọ́ mú. Ìkan ṣoṣo. Ìkan ṣoṣo. Sọ́ọ́lọ́ láhùn ni. Ẹ má retí yìí. Láéláé. Ẹ tó fún lówó lónìí. Ṣé yóò wá pàdé ọlọ́lá yóò àmọ́ ní ẹ̀ẹ́nẹ́. Tí wọ́n bá pé ẹni yìí ní lágbájá, ọ̀nà ìsìn ni. Ó fowó ra yìí ni. Ọ̀gbọ́n tí wọ́n ní olówó ń fowó ra yìí náà ni. Sálùbáríkà mo dúpẹ́. Olówó ń fowó ra yìí ni. Kì í wá aṣọwó nìkan. Gbogbo ń tá a bá ní ká fi ra yìí. Ká fún ẹnì kejì. Ká má dájẹ́ àwọn Yorùbá lówó ọ̀dà alápò ẹnìkan. Oúnjẹ ọ̀dà alọ́ọ̀dà ẹnìkan. Lóòótọ́ ni. Lóòótọ́ kò sí rọ́ńbẹ́. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tó o bá ní pè kájọ jẹ́. Olórin kan onífújì kan ó ní àdájẹ́ là dákú gbé wá kájọ jẹ́ ń bẹ̀ chọ́pà ìchọ́pà ọmọ náírà bẹ́tà ọmọ má lọ dáadáa nìkan jẹ́ gbé wá kájọ jẹ́ ó yá má lọ. Ọmọ fújì ìjọ nǹkan báyìí lọ́pọ̀. Ọ̀rọ̀ sí ni o ẹ wá wo nísìnyí báyìí. Kò ṣeé dájẹ́ kò ṣeé dájẹ́ torí tó o bá jẹ́ tẹ́ bá jọ jàjẹ́ pọ̀ ẹ jọ ṣàṣepọ̀ ni. Àjọjẹ gan ní tiẹ̀ mọ́ ń dùn. Ní dùn. Àjọjẹ ní dùn bẹ́ẹ̀ nìkan àjẹyọ̀ wọ́n ní ọ̀rẹ́ òdùn. Bẹ́ẹ̀ nìkan ò bá ní mẹja fọwọ́wẹ̀wọ́ ká ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Ìyẹn jẹ́ bí akọmọ̀nà fún tòní ẹ mú dání sọ́wọ́ àlàáfíà ẹ má fi jẹun torí pé tá a bá ní tá a fẹ́ nìkejì jẹ ni màá tọ́jọ́. Bẹ́ẹ̀ni. Àbẹ́ ẹ̀ gbọ́ ẹja jọ máa fúnra wa jẹ. Kó lè bá àtọ́jọ́. Kó lè bá àtọ́jọ́ kó lè bá àpọ̀ sí. Tó jẹ́ Abọ́rìṣàdé lórúkọ mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò fún tòní àtẹ̀mí àtòbìnrin mi lájọ́ ń kí yín o Eyiladun tún ti gorí àtẹ́gùn ò bá ń kí wọn o. Ẹ kúlé ẹ kú kàlẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò wa Eyiladun Ọlárinrin bẹ́ẹ̀ ni Eyiladun ló gorí afẹ́fẹ́ ètò yín ètò yín kan ṣoṣo tó jẹ́ pé bẹ́ẹ̀ báyìí tí wò lójúmọ́ báyìí ẹ̀ tí wà pa ẹ̀ tí ẹ mọ̀ ara yín ò tí ì bọ́ sípò pé Eyiladun ò tí ì wá mi ò tí ì mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni Tótọ́lá Ọlọ́ṣayẹ Gbẹ́bí lórúkọ tèmi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ẹ wo ẹ bá wa kẹtẹ̀fẹ̀ kẹ bá wa wá nǹkan fìdílé kájọ mọ gbádùn ara wa ká mọ fi gbádùn ṣayọ̀. Ẹjá fi gbádùn ṣayọ̀ ní báyìí torí pé a ti bẹ̀rẹ̀ ètò àyà ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ọbẹ̀ sáré ẹjá bẹ̀rẹ̀ iṣẹ́ kájọ máa ṣe lọ ní fàájì iṣẹ́ tó jẹ mọ́ fàájì tó jẹ mọ́ iṣẹ́ tiwa fàájì nífẹ̀ẹ́ yìí ẹjá bẹ̀rẹ̀ báyìí ó sì rà wá náà lọ́rùn. ẹ ṣe jẹ́ afẹ́fẹ́ bẹ̀rẹ̀ ká lè jọ mọ bó ṣe ń ṣẹlẹ̀ ẹgbàá yẹ̀wò ló ṣílẹ̀kùn ètò. Ẹ̀fẹ̀ ni o. Ṣẹ́fẹ̀ ni? Oh, I'm sorry. I'm sorry o. Ẹ jọ̀ọ́ ẹ lọ forí ẹ jì mí o. Àbí o, apology accepted. Ẹ̀fẹ̀ la ṣe. Ẹ̀fẹ̀. Ìrọ̀rùn tó lámì lága. Ẹgbà yíyàwó ìsọ̀rí ènìyàn tó lámù tó fara sí. Yorùbá ni létí ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá tí ó ládàlú. Ló wá ṣe pé torí mi lẹ́ẹ̀fín pé o. Àkéké ló ní ẹ má torí mi ké o, àjà ló ní ẹ má torí mi ga o. A kì í bá lágbẹ̀mọ́ lábẹ́ ewé. A kì í rí àárọ̀ gidi gbà lálẹ́ odò. Ọmọ dáadáa, how are you? How are you? Ẹ pẹ̀lẹ́. Ẹ kú sẹ́nà sà. Àwa ni. Kí ló ń ṣaago rẹ? Ẹ wò bàbá fi tẹ́ ẹ sí ọ̀rọ̀ aago mi bá wà. Ẹ jọ sà, mo fẹ́ sáré dọ́dọ̀ èèyàn mi kan tó bímọ níbi. Àmẹ́rò wọ̀ mí pọ̀. Wọ́n kò kí n má gbèdúgbò rẹ̀ kí n pàápàá mo sì fẹ́ ṣe. Ìdí náà mo wá ní pé. Kò sí nínú òfin àwa aláàgò sọ ma pé iṣẹ́ tiwa à ń dorí kodò ni abájẹ́ dorí kodò lọ́wọ́ gbẹ̀ nǹkan sí abá àìtètè mọ̀ bóyá kíní kankan. Bàbá mi ẹ wò ní ìwà lè pẹ́ mi lè pẹ́ rárá kí nǹkan yọjú sí wọn. Torí ọlọ́mọ tó dákọ ni o torí ọlọ́mọ tó dákọ ni o bíbẹ̀ kọ́ mi gbẹ̀rù o. Ẹ ṣé bàbá mi. Ṣé dóná ṣé o sá sí nǹkan. Rárá o ẹ jẹ́ mo kàn yín látán kò sí nǹkan. Wo ẹran lé ọlọ́mọ. Mo bí yóò ṣe gbé ní ṣanko ọ̀kadì láyé. Bàbá ẹ kú sẹ́dá. Ọmọ dáadáa wọ́n gbọ́dọ̀ máa gbó wáyé lánàá. Ẹ jọra yín ẹ ṣe rí gbogbo ẹ̀ náà ọjọ́ náà ló dá wáìwà bí náà bọ̀ yọ yìí ajókòójókòó náà látàárọ̀ akínilọ́ náà gbogbo ẹ̀
obìnrin ò sì fẹ́ gbọ́ nǹkan kan o wípé a lọ bí iṣẹ́ àmówó wálé ká lọ bí iṣẹ́ ká mówó wálé lọ́rùn obìnrin lájókòó látàárọ̀ tí gbogbo ẹ̀rí bó ṣe lóhùn rí. ẹ wo ọ̀rọ̀ obìnrin náà ẹ̀gàn ó ti ń súnyàn báyìí o àjókòó látàárọ̀ àbí bíi nọ́mbà ọkọ̀ ọ̀yọ́ wàìwàìwàì gbogbo ẹ̀dá ẹ mọ̀ gbọ́ ọmọ tó ló ń gbé kinní lẹ̀ náà yóò tí ì tó dilé ọlọ́mọdé ni èmi ò tilẹ̀ kú sọ́gbọ̀ èmi lọlé o àkóbá gáfárà o bí ọ̀rọ̀ àwọn èèyàn mi o. ìbílẹ̀ ọba mi bó lèèyàn ṣe wá wáyàn nísìn wọ́n ń ṣe ìnáwó kan bẹ́ẹ̀ wọ́n ń ṣe ìnáwó kan bí bó la wá fẹ́ yà sí báyìí èmi sì ti ń lọlé báyìí. kò sí ní téèyàn ó ṣe jù pé irú èyí èèyàn ó gbé lọ lé ni lẹ́yìn ò bá gbé lọ lé nísìn kó má wàá di pé àṣìmọ́ tó sì wàá di náà kò ṣe ìwúwo ní nǹkan tó ní ńlá mo ṣe ẹ̀ pé tó ọba dé ọba pàdé mi láàárọ̀ ọ̀la o tó ti gbọ́ bá wọn. bàbá ta lè léyìn. bàbá múlẹ̀ lọ. sọ́fọ̀ bàbá nìyẹn. sọ́fọ̀ yóò dáa fún ọ olùsí wọn lọ jáwó mọ́mọ́ kan láàjẹta wọn ò ní pẹ́ pọ́ o. ta ló sọ yẹn fún yín. wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ wọn ọkàn kú ni ó kù. mo jáwó mo obtain ẹ ní. ṣé ẹ mọ̀ ṣé ni mọ̀ ṣé ni ọkàn bàtàn ni bọ́bá mọ̀ gbà wọ́n pa eyè níṣì wọ́n dín ẹ̀mọ́ gì báyìí ní ọ̀fẹ́ yín kú lọ́dọ̀ Olódùmarè. wọ́n dà kí ni wọ́n dà náà bọ́ sí ọlá ẹ tí ń kàn fún yín láàyè ni bọ́bá ṣèmi ni o èmi mo jẹ́ goslet tí mo wà ń pò ìjọba ní tẹ́ ẹ bá ti mú tọ́jáwó ẹ kó àwọn èèyàn jọ wọ́n dá òkò jọ fún ọ wọ́n dá òkò jọ ní. ṣe fẹ́ gbọ́ tọrọ. mo fẹ́ gbọ́. wọ́n jọ sùn ní àti yín ni. èmi. ẹ̀gbọ́n tẹ́ ẹ sọ yẹn wọ́n jọ sùn wá ní. nǹkan mélòó mo rà náà. àbẹ kó lórí yẹn ẹ yẹ ká sọ̀rọ̀ sẹ́yìn jáde ní àbẹ wàràǹdì. àmọ́ wà lé. ṣe wà dígbí. ẹ̀bùlí pé mo yẹn ń bọ̀ mo tún wọ ọmọbìnrin yẹn mo fa báàgì yẹn lọ́tún lósì wáyé tí yẹ yín God so good mo ṣe bàbá tó máa ń ṣaago owó yẹn pọ̀ bàjẹ́. ọkùnrin adáàgó jọ́kísọ̀. bàbá tó máa ń ẹ̀gẹ́ tiẹ̀ owó yẹn pọ̀ gan ọmọbìnrin yẹn kàn gbé èjìká yẹn ro bẹ́ẹ̀ lè jìkà nílé. owó Ọlọ́run mo á tẹ̀lé bọ ẹ̀mọ̀ ẹ̀mí kan sọ pé kó dé kọ́nà kan kémi kan ẹ̀mọ́ ló fẹ́ kó gbowó náà rẹ̀. bàbá náà máa kẹ́ wa ọkọ̀ dùn bàbá yẹn ni pé bàbá òun bọ̀ àmọ́ sọ obìnrin yẹn ọdún yẹn máa jì máa jẹ so mo fẹ́ ká sí ṣàpṣàp ẹ̀mọ́ lùkàn yẹn ẹ̀kan náà ẹlẹ́lẹ́rù yẹn ni lọ́wọ́ kan ẹrù tí ọmọbìnrin ń gbé lẹ̀ o. ìbàjẹ́ fún yín. èmi mo ní o ó ní àwa gbé ní o. òye pé olùfẹ́ máa díbọ̀ kan pé obìnrin ló gbẹ fún ọmọ mi ní èmi mo ní kó gbé sọ́dọ̀ ẹ̀ pàdágò èmi mo ní. owó lọ́wọ́ àná ẹ̀. owó yẹn pọ̀ bàjẹ́ Ọlọ́run owó dọ́là ni owó lè kórè ní kó so tó ti yẹn ẹ ṣàgídí ẹ lẹ ní gbogbo tó bá bí yín ẹ ṣàgídí yẹn kíkan lẹ àlọ́ owó mi ní ó ti yẹn yẹn. owó mi ní ìwọ náà máa sọ fún mi pé bàbá ló lówó yẹn. iṣẹ́ aago mo ṣe ṣọ́ọ̀bù mi náà ni mo fẹ́ mú in lọ yìí ẹ máa bọ̀ kílẹ̀ bẹ̀ tẹ́ ń bẹ̀ sí. ìṣá ní bẹ́ẹ̀ tẹ́rí èmi kọ́ mo ní ojú orí rẹ tó Ọlọ́run bá ń gbọ́ èmi kọ́ mo ní tí wọ́n á máa parọ́ ni. ẹ máa gbọ́ bàbá ẹ fara balẹ̀. ṣé mọ̀ pé àwa mélòó lẹ́rí tá a kọjá lẹ́ẹ̀kan nínú ẹ̀ sáà gbọ́dọ̀ bó ṣe wáyé àwa mélòó lẹ́rí nínú tá a kọjá lẹ́ẹ̀kan yẹn. ẹ pọ̀ díẹ̀ tí mo rí. wọ́n ti wá mú mi o. bàbá ni. wọ́n ti wá mú mi. ta ló wá mú yín sìn. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ mo mọ̀ pé ẹ farabalẹ̀ kò sí wàhálà ṣé ẹ bá kàn ti dé àgọ́ wa ẹ kàn sọ sódà kẹ́ ẹ fi ewu funfun kẹ́ ẹ fi ṣẹ̀wọ̀n mo mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ ní. ẹ ṣeun ẹ ṣeun. ṣùgbọ́n ṣé ẹ bá ti dé àgọ́ wa a kàn ra gba statement yín lẹ̀ ní kó ń ṣe nǹkan tó le. ẹ̀yin yẹn tọdọ tèmi tẹ́ bá ti gbọ́ gbólaga respect for all the G's in the house ẹ ti mọ̀ para kan gúdù ló ń sọ̀rọ̀ tí mo bá rí nǹkan tó dáa ó yẹ kí n sọ fẹ́yìn tèmi ńlé torí tọ́mọ ẹni bá dáa ká wí àkúkú ní fìlẹ̀kẹ̀ sí bá di ọmọ ẹlòmíì ètò Èyíládùn ètò kan pàtàkì tó dáa ni tí gbọ́ngbọ́n kan sí ẹ mọ̀ jẹ́ ìṣàtótó ní tìbẹ́yìn náà ń wò ẹni tó bá ti wò kó sọ fẹ́ni tí ò tí ì wò pé tó bá wo ètò Èyíládùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń pàdánù o àṣà tó jẹ́ tiwa ní tìbílẹ̀ inú ètò Èyíládùn ló ti máa gbọ́ nǹkan tó jẹ́ tìgbàlódé
nítòde ìwòyí inú ètò Eyiladun náà ilẹ̀ ti máa rí ṣé wàá ráwọn òṣèré yín tó jẹ́ fífọ́ráìtì yín yẹn ẹ̀yin ẹ̀ kàn máa wo ètò Eyiladun gbogbo ọ̀lẹ́ máa bá pàdé lẹ́yọ kọ̀ọ̀kan lọ́kàn òjèjì lẹ́ máa bá wọn pàdé ẹ mọ̀ jẹ́ nsàtótónu ẹ gbé sí ètò Eyiladun. ẹgbẹ́ yíyẹ̀wò ìsọ̀rí ènìyàn tó lẹ́mú tó fara sí